ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin tó fi mọ̀ wípé mo ti tó lọ́mọkùnrin láti fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní wípé sọ ọmọ bó ṣe ń ya èèyàn kan ní pọ̀sìn bó ṣe ń ṣe favourite mi rèé èyí ni mo fẹ́ràn jù èyí ni ìfẹ́ràn jù tó o bá ti mọ bó ṣe ń ya èèyàn kan ní pọ̀sìn tí sì ń gbé e léjú ọ̀ sí fún yà mẹ́lọ lọ́hùn wí kò sí lọ́dọ̀ rẹ o mẹ́lọ lọ́hùn wí kò ṣe kíni kò sí lọ́dọ̀ rẹ torí ní mẹ́lọ lọ́hùn wí o gbọ́dọ̀ múyàwó kankan kó yà ní pọ̀sìn bẹ́ẹ̀ làwọn ọmọ kankan náà o gbọ́dọ̀ yà kankan ní pọ̀sìn bó o bá tiẹ̀ fẹ́ràn kan jù kan lọ inú rẹ ni ó wà o gbọ́dọ̀ gbé léjú ìwọ tó o bá ti mọ bó ṣe ń gbé nǹkan léjú pé ààyò mi rèé ilé olórogún ìṣe tiẹ̀ ò bí bẹ́ẹ̀ kọ́ ọwọ́ ara rẹ náà lọ padà fi tú ká o ogun ó sì pọ̀ kò yé báyìí ní ìsìn ogun ó pọ̀ tó o bá lọ wọ̀ tán tó o bá réèyàn kan tí ń dẹ́ ọ nímọ̀ràn wípé mẹ́lọ lọ́hùn wí sọ pé kì í ṣe lọ́dọ̀ tiẹ̀ nítorí wípé kíni ọmọ bọ́n ṣe máa ń yan ààyò ọmọ bọ́n ṣe máa ń yan ààyò kò yé ọ báyìí ní ìsìn ààyò yíyàn rẹ sì rèé ó lè mú ọ sọ wípé ìyáálé ni mo kórìíra tó àbádọ́ rẹ̀ tó mọ̀ gbé ìyàwó léjú kẹ̀kẹ́kẹ́ ìyàwó méjì kì í ṣe fún ọ o ẹ pàdé mi ní next episode Alájíkẹ́rí náà.